ẹ káàbọ̀ sí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wọn lẹ tí máa play fún yín oríṣiríṣi ọgbọ́n àṣírí ó wà lẹ tí máa play fún yín ẹ wo ẹ ti mọ̀ pé tá ò bá rí àwa kì í sọ tá wá sí lásán sọ alẹ́ ká ṣe ìwádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ ẹ wo fídíò kan rí lẹ́gbẹ̀ẹ́ mi a ṣe máa play fún níbi tí ẹni tí jáde tó tún pẹ́ ọ̀rọ̀ àṣírí tó sọ oríṣiríṣi nǹkan nínú fídíò ìtọ́wáyé kékeré àwọn kọ́lẹ̀ ń darapọ̀ máa lórí ìkọ̀dé ẹ like comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíò wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ejò ká má fi àkókò ṣòfò ẹ jẹ́ ká sọ ojú abẹ́ ń kò tún ní ẹfí yangu ni ọ̀dà kílẹ̀ fẹ́ gan wọ́n á sọ fún àwọn kẹ́ńbẹ́ náà mọ̀mí tó ń múra àbújá òun àbí méjì wọ́n á sọ fún wọn pé bàbá fún mi lọ́wọ́ ní bọ̀ kí ni mo sọ fún olùdó yẹn. kábọ̀ bá ọjà pé ẹ̀yin náà wá mú pé ká sọ̀rọ̀ ẹ̀ńdà pé ẹ̀yin dẹ̀ lọ tí. wọ́n ní ẹ sọ̀rọ̀ ẹ̀ńdà fún un torí àwọn kéékèèké ọmọ ọdún mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ nílé mo lé mi ní wọ́n wá wọ́n fẹ́ gbé mi mi lọ́wọ́ tó bẹ́ẹ̀ èmi á lọ bọ̀ ẹ̀yin tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí bá wọn jà wọ́n kà yín wọ́n dẹ̀ gbélé ó do gbogbo mọ́tò mi ṣùgbọ́n tẹ̀yin bá sọ̀rọ̀ ẹ̀ńdà n ò lè mú ẹ̀ náà bàbá mọ́ ẹ fèmí lẹ̀ n ò lè mú mi n ò tó bẹ́ẹ̀ wàláhì n ò tó bẹ́ẹ̀. ìgbò ṣá. wọ́n gbà fún wọlé wọ́n déètì mi wọ́n kàlá ti já wọn ò já wọ́n wá lo ládà torí wọ́n tira àwọn sójà yẹn wọ́n pọnú lé wọ́n á sí gèètì yẹn látẹ̀yìn àwọn ilẹ̀kùn amọ́dọ̀ yẹn kábíyèsí ni mo fi ṣe ilẹ̀kùn yẹn wọn ò rọ́nà ẹ̀wọ̀ ọ̀nù lé wọ́n wá gbé kíní wọ́n yin kíní yẹn sójú wíńdò bọ́gílá yẹn gbọ́n bí mọ́ kíní yẹn eruku tẹ̀ wọlé àti bọ́gílá àti gbọ́ ẹ̀ bím ọ wọlé ni ó bẹ lórí YouTube ó bẹ lórí internet wọ́n wá gbàgbé wọlé wọ́n wá lé mi láti ẹnu step ọ̀nù bedroom mi tilẹ̀kùn gbàtí wọ́n ní open it up mi dáhùn wọ́n á lọ gbé wọn sọ̀rọ̀ lórí wọ́n ní ọmọ tó wọ́n ti fún ọ ní information mi fún òun bí wọ́n á gbé wọn sí lórí pé kọ́lọ̀ tẹ̀lé kọ́ máa sọ pé àwọn wà lẹ́yìn fọ́kàn sọ pé kí sílẹ̀kùn pé wọ́n ti lọ òun á lọ gbọ́n fún wọn pé bàbá ẹ mọ yìnbọn èmi dúdú ní o ẹ sá mọ yìnbọn o ẹ dákun bàbá bí ṣe sọ̀rọ̀ mi ti ká pé wọ́n bẹ lẹ́yìn ẹ̀ mo wá bẹ lọ́hùn mo fọ̀rọ̀ mi sọ́wọ́ ọlọ́hùn wọlọ́ lẹ́mí mi lọ́dọ̀ ó dára ní orí gba mo sílẹ̀kùn ìgbà tí mo sílẹ̀kùn wọ́n rí olóńgbò lórí bẹ́ẹ̀dì mi tó ń wà lórí bẹ́ẹ̀dì bóyá wọ́n ti wá ọ̀rẹ́ mi kẹ́tẹ́ mi sọ pé mo kàn fi awó tí mo kàn ń tàn ní ọgbọ́n báyìí tó òun bá sọ fún ọ pé kọ́mọ́jú ológun ọ̀lọ́ gbogbo wọn á pa ológun yẹn wọn á pa ológun mi àwọn fàṣọ gbé wọn gbé bí òkú wọn pa àwọn ọmọ ilé wọn rọgbọn wọn ti dìtrọ ilé wọn ti pa àdògbẹ wọn pa brọdà mi kanáà wọn lọ wọn ti wá lọ tán wọn wá pẹ nìkan pé èdè ìbò ní ìbò mo ní mo wà láyé mo ní mo wà láyé lóòótọ́ tí o lè sọ̀rọ̀ mọ́ ní kí ló dé ẹ mọ́ bọ́ ẹ̀mí rẹ̀ ọwọ́ àdọ́dọ̀ mi rí mi pé tí mo lè bó oníròyìn sọ̀rọ̀ mọ́ ní kí ló dé wọn á bó oníròyìn sọ̀rọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ìlú bàbá mi wọ́n kọ́ dínà ìlàrọ̀ gbà wọ́n bínú pé kí ló ṣe tán fi ní kọ́ lọ́pàá ìwé òun gbogbo ṣe ń pariwo sọ́jà láwọn kọ́ DSS láwọn kọ́ ọlọ́pàá láwọn kọ́ gbọ̀gbà tán gbóhùn mi wọn láwọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ́ ṣe fún Yorùbá wọ́n ṣe fún gbogbo àwọn bàbá wa kẹ́ Akíntọ́lá nǹkan bàbá wúlọ̀ tán lọ bá wọn lólé wọ́n ṣe tán bàbá fúláìkì tán lọ pa wọn lóògùn tí wọ́n ní ọ̀nà gbọ́n mẹ́ wọ́n tó fẹ́ wá ṣe fún mi nìyẹn kan yọ mi pa wọ́n rí pé ọmọ ilé náà lọ́mọ àwọn bàbá yìí ni Yorùbá lè lè kàn pa mí táwọn ọmọ tí wọ́n dẹ̀ ń pa ẹgbẹ̀rún èèyàn tí wọ́n sọ fún àwọn kan ní amnesty àwọn ń pa ẹgbẹ̀rún èèyàn tí gbogbo ayé ń rí wọ́n dẹ̀ tún pè wọ́n mọ́ra pé ẹ mọ́ bọ̀ ẹnu bí wọn ni tó kó ike lọ́wọ́ ẹ fún wọn ní amnesty kí lèmi wá ṣe wọ́n á lé mi lù láti gbà náà ọdún karùn-ún rè ìyá mi wá pè mí nígbà tí mo wà ní ìwọ̀n kútọ́ ọ̀nà tó mo gbé ọdún méjì àti nǹkan ó wá pè mí ó ní Àdìsá mo nímọ̀ mi ó ní ṣe bá sọ pé tí bàbá Tinubu bá ti wọlé wọn ò fi ọ lẹ́nu mo ní bẹ́ẹ̀ ni ó ló ti wọlé ìṣe òtítí tó sùn méjì wọn ò fi ọ lẹ́nu mo ní wọn ò tí ì fi mí lẹ́nu mi ó sì wà ń bẹ̀ mo ní mo wà ń bẹ̀ ọlọ́dà ká ló mọ̀ tí mo lè ó lè mi náà sì gbàdúrà mo sọ fọlọ́run pé kó lè yọ ọmọ mi kọ́lọ́ jẹ́ bọ́ bẹ́ẹ̀ ó sì wá bọ́ bẹ́ẹ̀ ó yẹ kó yọ ọ́ nìyí mo ní kò yé mi mo ní bọ̀ tásìkò Ọlọ́run bá tó yóò fi mí lẹ̀ ọlọ́dà ká ló mọ̀ mo ní mi ò mẹ́ni kankan tó lè wàá mú mi lọ bẹ̀ kí n lọ sunkún sí lọ́rùn mo ní mi ò mẹ́ni kankan ọlọ́dà ó ní ṣebí tọ́lọ́run bá sọ fún pé kó fi ọ́lẹ̀ yóò fi ọ́lẹ̀ mo ní àwọn ọ̀jọ́ lọ́nà ó lóun lọ bọ́ lọ́run ó wá kúnjọ́ kejì bàtọ́ wá dijọ́ kẹta ọ̀gá ọlọ́pàá abẹ̀ni wá wálé mi ní nǹkan bíi aago 4 lóru ibi tán fi mí pamọ́ sí ó sígè ó wọlé wa ọmọ àwọn ọlọ́pàá pọ̀ tí wọ́n sọ̀rọ̀ àǹdí bẹ́ẹ̀ mo sáré bá àwọn ọlọ́pàá yẹn mo kẹ́ gbọ́ gírígírí kí ló sáwọn Nàìjíríà tó wá ká mọ́ bí ni kí ló tún sí táwọn ọlọ́pàá ń sáré gírígírí àsọ̀gà àwọn lóde wọ́n bá kẹlẹ̀kùn wọ́n wọlé wá bá mi tí mo fi mí sí tí mo sọ wọ́n bá ní kejì nǹkan rù mo nílò rù ṣé Nàìjíríà ní kẹlọ pa mí ní nínú ó ní president ní káwọn pèlú wa mo ní kò sí wàhálà mo ní bọ̀t ẹrù wo ni kí ní mi ní ṣòkòtò mi náà àtàṣọ orí ẹ̀ ń sọ bẹ́ẹ̀ bá tẹ̀ ó gbé mi sínú ọkọ̀ ìgbà tó di bí aago 6 àdájí
àdílé pẹ́sidẹ́ntì yẹn ó ní kí tá à ń bọ̀ rẹ̀ mo ní kò sí wàhálà ó ní mi béèrè pẹ́sẹ̀ mo ní kẹ́sẹ̀ kí mo fẹ́ béèrè àìdá kẹ́ gbé mi lọ Nàìjíríà lọ fún ìjọba àbí kẹ́ pa mí pẹ́sẹ̀ láti bí ọdún méjì àbọ̀ pẹ́sẹ̀ ìyá mi ti kú ní ìjẹta ó ní mo béèrè pẹ́sẹ̀ ó ní ìyá mi ti kú ìjẹta torí tèmi náà ló sì fi kú ẹ̀yin lẹ́sìn jẹ́ lọ́rí bó ti ẹ̀ wájú kẹ́ gbà mí láì kí n sí kẹ́ sì gbé mi lọ tẹ́fẹ́ gbé mi lọ àbí kẹ́ pa mí ìyẹn tiẹ̀ sì dá kí wàá ní gidi tẹ́fẹ́ mọ fi dẹ́rù bà mí tó bá lè bá ń bá pírẹsidẹ́ntì sọ̀rọ̀ kó fún mi láyè kí n sì yá mi tí bá ti sí tán gbogbo tẹ́ bá fẹ́ sí kẹ́ sí ìyẹn dá torí mo mọ̀ pé torí tèmi ló ṣe kú ó ní kí sáfara balẹ̀ kí n jẹ́ kí pírẹsidẹ́ntì jáde àti pírẹsidẹ́ntì jáde ó ní báwo lára mi mo lára mi ò dáa ó ní kí ló ṣe mí mo ní wọ́n náà ni ó ní kí ló ń ṣe mo ní wọ́n ló fi mí pamọ́ síbí èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fi mí pamọ́ kì í ṣe wọ́ Ọlọ́run fi mí pamọ́ ni wọ́n náà rí bí wọ́n àtẹ́dá mi dé ní airport ní mo lọ ìyàwó mi lẹ́fi tàn mí mú bọ́ mo nígbàgbọ́ pé bọ́lọ́run ṣe fẹ́ kẹ́ ó rí mi Nàìjíríà rí mi mú kì í ṣe pé bẹ́ẹ̀ náà ẹ̀ tó state kan Nàìjíríà kì í ṣe ọlọ́ọ̀kẹ́ dábí lómi ẹ̀ tó bẹ́ẹ̀ bọ́ Ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ló fi sí mi pamọ́ ohun tó bá wù kó ṣe ṣùgbọ́n gbà mí láyè kí lọ sí ìyá mi lé ó ní ìyá mi kú mo ló kú yẹta ó ní ó lóun bọ̀ ọba tó wọlé lọ pàtó jáde padà ó ní kí n kẹ́rù mi kí n máa lọ ó ló yọ̀ǹda mi. ẹ̀wọ̀n máa lọ́rọ̀. àbí wọ́n ń tàn mí ó lóun yọ̀ǹda mi sẹ́ẹ̀ mo ní bọ́ mọ́ afẹ́ mọ́ lọ́nsìn kò sí tí mo fi lè lọ kò sí páálí kankan lọ́wọ́ mi Nàìjíríà ti kó gbogbo páálí mi lọ́nu ilé tí mo fi ń lọ Amẹ́ríkà lọ sí London lọ bá àwọn fámìlì mi ní Canada Germany so kò sí ìdẹ́ tí mo lè fi rìn náà ó ní kí ni mo fẹ́ lò kọjá bí ń jọ yẹn mo ló tí mo fẹ́ lò kọjá Germany ló fún mi ìyàwó mi ló dẹ̀ mú wá oṣù kan péré ní dẹ̀mbẹ́ lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gbà oníbàá olóṣèlú mo ní pépà gbọ́rọ̀ báyìí ni mo ní ká ní mo fi kọjá ń jọ yẹn ni ọ̀tàn bọ̀ǹgbà tẹ̀ jẹ́ kí n gbà lórí kọjá tẹ̀ fi dá mi dó ń bí kò sí tí mo tún lè fi lọ́wọ́ tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ president yẹn tó bá fún mi níwèé pé kí wọ́n gbé mi tí wọ́n bá ti lè gbé mi dé Germany báyìí fi ó kulẹ̀ àwọn ọmọ mi méje ni mo ní bẹ ọkùnrin mẹ́fà obìnrin kan ìyàwó mi bí bẹ́ẹ̀ mímọ yẹn jọra mi bẹ́ẹ̀ ó lóun ọ̀ lágbára ẹ̀ oníṣòwò tí bá lè pa àwọn fámìlì mi náà wọ́n á ràn mí lọ́wọ́ bí wọ́n gbé mi kú wọn lókè sọ sáà ti yọ̀ǹda mi ó ló pé sọ fún àwọn ọlọ́pàá tó wà níbi tó fi mí pamọ́ sí pé wọ́n kúrò bẹ̀ wọ́n fi mí lẹ̀ wọ́n dẹ̀ pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ oníkókó mẹ́ ó sọ fọ́gà ọlọ́pàá ìgbé lọ́wọ́ dọ́rọ̀ ọlọ́pàá tó mẹ́ kó lè mọ̀ wá fírí òun ok nígbà tí mo wá rí jẹ́ mo wá pa àwọn bọ́ọ̀sì pé ó dàbẹ̀ ni pé wọ́n fi mí lẹ̀ mí ẹ̀yìn bíi márùn ẹ̀mọ̀ bọ̀ ọmọ ìdí mi nìkan àìmọ̀ wọ́n lè fẹ́ dọ́gbọ̀n ẹ̀mọ̀ bọ̀ àwọn dẹ̀ mo wá pé ìyàwó mi pé wọ́n fi mí lẹ̀ ó ní Jésù mọ́ ẹ̀ ó ti rí bẹ̀ ṣùgbọ́n lọ bá jọba bẹ Germany bẹ́ẹ̀ pé wọ́n ti fi mí lẹ̀ kí ni wọ́n fẹ́ fi wá gbé mi kó mi tí n bá lọ Nàìjíríà ẹ̀mí ọ̀bọ̀ o mo pe ti Canada náà ìyẹn náà ló ń lẹ́tì lọ òun náà lọ bọ̀ ti Germany sáré yá ó mu dé níjọ́ kẹta mo ṣe dé ọjà lọ dé Germany kí n mọ̀ fún àwọn ẹ̀gùn kábíyèsí àti mo dé Germany mo wá fẹ́ rìn ní òun ó yíyé kábíyèsí ìwé ìgbélu mi wọ́n wá ní mo ní ìdí pálí Nàìjíríà wọ́n wá ní kí n lọ sẹ́ńpàsì wa ní Berlin kí n lọ gbà pálí wa mo ní mi ò lè lọ bẹ wọ́n ní kí ló dé mọ ayẹyẹ adúrú wo tí mo kó síwájú yìí tí mo bá yẹ lọ bẹ nbẹ ní wọ́n bá yẹ mú mi ayẹyẹ kan pàmílẹ àkókò gbé mi lọ Nàìjíríà ni wọ́n lè gbé mi dé Nàìjíríà nǹkan change wọ́n lọ dà ṣùgbọ́n táyìn bá lè bá mi kọ̀wé sí ìjọba Nàìjíríà pé ẹ ní di passport Nàìjíríà mi ìyẹn dà wọ́n sá fàáfà migration ẹni nínú lọ́ọ̀yà mi wá sọ fóun pé kó sign fún rẹ̀ fóun ló ní kí n lọ kò lè sign wọ́n wá mú wa lọ́dọ̀ mínísítà gbàgbà dọ́dọ̀ mínísítà yẹn ní oníkọ̀mọ́ tí ń ṣe ni ó ní adúrú ẹjọ́ tí mo rò yìí ó ní tí bá lọ bẹ̀rẹ̀ anything can happen ó ní ṣùgbọ́n kọ̀wé sí embassy wa pé òun ní di passport yìí mo ní tó bá ṣe mo ní wọ́n fún tèmi dẹ̀ mọ̀ pé òun ní fún ó wá kọ̀wé yẹn gbàtọ́ kọ̀wé ó tó bí oṣù méjì ó bá pè mí padà pé rìsọ́ọ̀tì ti dé kí n máa bọ̀ nígbà tí ń débẹ̀ lẹ́tà ló gbélé mi lọ́wọ́ ó ní Nàìjíríà sọ pé wọn ò lè fún mi ń pálí pé wọ́n ń wá mi wọ́n wọ́n tẹ́ẹ̀jì mi ìwé yẹn bẹ́ mi mo lè fi hàn kábíyèsí wọn kà lórí fóònù mi ọ̀mọ̀wé ni wọn Nàìjíríà lọ́ọ́ lè sáìn kọ́ńsúlà wà lọ́hùn ló sáìn tó ń gbà táwọn tẹ orúkọ mi sórí sí táwọn sẹ́ńdẹ̀ sábújá wọn ní káwọn ọmọ fún mi tí wọ́n ń wá mi oníṣùgbọ́n bóun ṣe rí òun tiẹ̀ mọ̀ nǹkan tó lè sọ mọ́lóhun tó lè sọ ni pé mo nílé iṣẹ́ kan bí tí mò ń ta gàrí láti bí ọdún tó ti pẹ́ ẹ̀ǹdẹ̀ ṣẹ̀ṣẹ̀ níwèé ìlú yìí ọmọ méje mọ̀dẹ̀ níbi wọ́n jẹun ẹ̀ǹdẹ̀ gbowó lọ́wọ́ yín èmi mo ń tọ́ àwọn so màá fẹ́ lọ ra gàrí ní London lọ ra gàrí ní Amẹ́ríkà ó ní sọ ń ta gàrí ní Amẹ́ríkà mo ní àwọn èèyàn wa máa ń gbé wá bẹ́ẹ̀ bí bá ti lè lọ rà Nàìjíríà máa mú lọ rà láti Amẹ́ríkà lọ káàkiri London bí bá ti lè lọ rà ó lóun fún mi pálí lu àwọn nígbà táwọn ọmọ tèmi ní òun fi mi náà ṣùgbọ́n ètò òun fún mi kò ní jẹ́rú tọwọ́ àwọn ọmọ mi ẹ̀ òun fún mi ní protection passport tó jẹ́ ti Germany tó jẹ́ pé lùkìlù tí n bá dé tẹ́ni tí n bá ṣẹlẹ̀ òun ò ní ṣe kankan fún mi wọ́n gbé mi wá sọ́dọ̀ àwọn
a lè jẹ́ protection fún mi torí kéèsì mi àwọn ti wádìí àwọn ní pé gbogbo àgbáyé lọ sí kéèsì yẹn àwọn ọ̀dẹ́ gbọ́dọ̀ sí nǹkan tí wọ́n á sọ pé Germany lọ ní kan lọ pa mo dẹ̀ tún lọ́wọ́ bí tó bá dọjọ́ la táwọn bí mo dẹ̀ bá àwọn ọmọ sí táwọn bá dàgbà kọ́mọ́ mo bá jọba fa wàhálà wà fún mi pálí yẹn so mo rí pàdé àwọn bàbá mi gbà lórí tó ń fẹ́ pé ilé gbígbà ní kíákíá so mo wá bẹ̀rẹ̀ sí lo pálí yẹn fi travel lọ London lọ káàkiri ibi táwọn èèyàn wà ṣùgbọ́n mi tọ́lọ̀ dé ló ṣe kábíyèsí tó jẹ́ wá sunkún báyìí gan ni pé ọdún mélòó mo fẹ́ ṣe ẹ̀dá ìlú bàbá mi níbí ọdún karùn-ún àbí nǹkan rẹ̀ tí wọ́n ti lé mi kó mẹ́ bàbá wa Tinubu ló ń bẹ́ mẹ́ ọmọ yìí ni lẹ́yìn bá sọ fún pé ọmọ wa lọ́mọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí sọ nífẹ̀ẹ́ yẹn pé fọmọ yìí lọ́rùn lẹ̀ security táwọn fẹ́ dálẹ̀ kán gbé fún mi bàbá gbogbo báwọn Fúlàní ẹ̀sẹ̀ ṣe lọ́wọ́ mi ni mò ń gbọ́ bọ̀ nígbà tíjọba lé mi kó lù ń bá ti wà ká ní pé mo free tí mi ṣe wanted ẹ ti mọ̀ pé lọ́wọ́n tó lè kojú wọn nugbó mi kìí ṣe gbòòrò ẹ jẹ́ wọnú gbó tí wọ́n. Igbó. bàbá mi tí wọ́n bá gbọ́ kùkù lajà pé ọlọ́wọ́ pé Ìgbòho ó sì ti dé ọwọ́ wọ́n dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú gbó lọ́la bàbá ẹ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kárí ọmọ ládùkù inú gbó dà. àwọn mi lè mọ sọ pé mo ń dànù ṣùgbọ́n tó bá yẹ pé mo ń dànù ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọgbó tí mi bá wá wọgbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó ònúgbó ẹnì kan parí. Intercontinental ballistic missile. ẹ̀yin bàbá mi lẹni mi ohun tẹ́yin bàbá mi fún mi mo mọ̀ láti bá ṣe bí wọn làwọn fẹ́ yìn àwa máa gbà fún lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀ lójú wọn làwọn wà níbí. gbígbó wọn bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo láwọn ọmọ tó lè lọ sí wọn wà tá a lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọgbó gẹ́gẹ́ táwọn gẹ́gẹ́ bá gbẹ́ oní ṣe ń ṣe fún wọn ní Kwara lẹ̀ Yorùbá ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè dé wọn kó mẹ́tí ọ̀sẹ̀ nìkan mẹ́wọ̀n ní gómìnà láàrin mẹ́ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ nìkankan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ ní ìlú ẹ̀yin lẹ jagun lẹ tẹ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. ẹ̀yin bàbá wa sọ wípé ajá òní tó ń bo ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pífù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kí wọ́n máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wá sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé nǹkan tó lọ mọ́ fún ẹ̀dẹ́ yẹn fi jọmọ kékeré mo ní lọ́wọ́ ṣùgbọ́n mi lè lajú mi lẹ̀ kí Fúlàní mọ pa àwọn bàbá mi kọ́ mọ̀ jẹ́ wọ́n lu oko kọ́ mọ̀ pa wọ́n sọ́ni oko kọ́ mọ̀ lọ ká àwọn ọmọ sọ́ọ̀sì tá ń gbàdúrà kọ́ mọ̀ pa wá nílùú bàbá wa tí wọn ò dẹ̀ tó ń tán pera wọn táwọn ẹ bá tó àwọn ọmọlẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n agbára páwọn bàbá wọn náà wà lókè wọ́n fi ń yàn wá jẹ ìgbà yìí ni mo jà lọ́yọ̀ọ́ láti dìde fáwọn èèyàn mi wọ́n ní kan lọ pa mí ọdún karùn-ún àbí nǹkan tó ti lé mi kó lórí mi lè tíbi dúkìá mi tó lè jẹ́ pé tí n bá ní àtìlẹ́yìn irú yín ẹni kí n mọ̀ sóńbẹ̀ kó sẹ́ńtì mi lè kojú tẹ bá sọ fún mi pé Sunday bàbá mi sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ lọ bá wọn jà àbà wọn ò lè ṣe kankan fún mi o mi dẹ̀ ní sá fún wọn toríjọ́ tí ń pọ̀ lọ́n lọ́mọ torí pé Ọlọ́run ló lẹ̀ mí mi lọ́dọ̀ kò sí lọ́wọ́ àwọn tí ń bá mi jà bí máa ń bẹ lọ́wọ́ wọn níjọ́ tó wá ká mi wọlé gbogbo nǹkan tó ń kó wá àmọ́ táǹkì ilé ọ̀sán kó wá bíi 42 gbogbo sọ́jà yapa DSS kàn sí gbáyé lórí kàn sí nǹkan kan bẹ̀ wọ́n fẹ́ lọ pa mí ni ẹni gbogbo ẹni Yorùbá tó bá fi rí tó bá jẹ́ àgbà pọ́nlé tó bá wá déwájú ọba èyí bọ́ bàtà kí ọba o nígbà mọ́ afẹ́ bọ́ ẹ̀ mọ́ bàtà èyí sì gbé fìlà kí ọba ní sọ àwọn ọba Fúlàní o kò sí bàbá rọba Fúlàní tó bá dọ̀bálẹ̀ kọ́dà tí ń bá rí tí ń bá ń bẹ́lá tó bá sọ mí nìkan pa ọ̀dọ̀ torí àwọn bàbá wa ní ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká kú bẹ̀ ẹran Yorùbá yìí kan Fúlàní lé àwa la pọ̀ ká la làwọn lójú wọ́n sẹ̀rù Fúlàní ṣùgbọ́n ní ọba tó ọba ti rí ó lè bọ́ba lẹ́yìn o ó lè sọ ohun tó wù sí lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tó ọba déwájú ẹ̀kọ́ ọmọ fẹnu gbólẹ̀ kọ́ ọmọ kó jẹ́ ní o torí pé tí yẹn bá fẹ́ bọ́ba jà ó fìlú lẹ̀ ní o gbogbo ẹni tí wọ́n bá ti fi sórí ipò ọba tó jókòó sórí àlééfà ọba yẹn gbogbo àwọn tí ń bá bá dìtẹ̀ pé àwọn làwọn yẹ káwọn síbẹ̀ wọ́n máa ń padà parẹ́ kẹ́yìndé pé tí wọ́n bá ti lè ṣe orò ẹ̀fún tó jókòó báyìí tí wọ́n dé ládé táwọn kan rìn àwa lọ ilé ẹjọ́ á bá fà wọ́n máa ń parẹ́ kẹ́yìndé wọn ò lè jẹ ẹni tó bá ti wá wà ń pò bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ fún mo dẹ̀ rí pé gbogbo ọ̀rọ̀ bàbá mi pé gan torí mo rí gbogbo àṣà Yorùbá orí mi gan ara mi gbọ̀n mo rí gbogbo àṣà yẹn ó wá jẹ́ kí n rí pé akíní mo wá lọ fi àjẹrà mi lọ́dọ̀ àwọn Buhari fún tí mi sáwá síbi nígbà mo mọ̀ tí mo bá mọ̀ pé mo láwọn bàbá tí wọ́n tó gbàgbá tó lọ nìṣó ń bẹ̀ ni kí n tó lọ kojú Sẹ́ríkì Fúlàní kí n tó bẹ̀rẹ̀ sí dàrú ní ti kọ́ gba bí wá gbé bàbá mi wọ́n ń pa wá lọ́dọ̀ wa o ọkùnrin kan sí lóhun ní Sẹ́ríkì Fúlàní tóun jó lórí wọn o
agbára ìjọba ọ̀ka bí wọn sì mú ní torí tọ́jú ọmọ wọn mo fẹ́ lọ fún un ebi kankan wá fẹnu gbọ́lẹ̀ àwọn wà ní mo lọ bẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ṣé bí wọ́n bá mi gbé bọ̀ mi ò ṣe bẹ́ẹ̀ mo kẹ̀ ṣe ọmọdé mo fi kún ọmọdé ni tí yóò bá jọ ọmọdé ó yẹ kí n ti rí gbogbo ọ̀hún tó yẹ kí n rí kí n tó bẹ̀rẹ̀ wàhálà yẹn so bàbá mi ẹ̀ dáríjì mi tún dáríjì mi nítorí wàá jẹ́ kí n dọ́dọ̀ ilé ni pé mo ti ṣàṣìṣe pé mo ṣe mistake mo dá lọ fa wàhálà yẹn gbogbo náà lẹ dìde gbogbo tẹ́ sọ ní ọ̀dọ̀ bàbá mi olórí aládé gbogbo nífẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ṣe múra kankan sí mi ọmọ wa lọ́mọ yẹn òun ló lè kojú àwọn pípọ̀ yẹn láti pè wálé ká sọ fún ìjọba kan filẹ̀ gbogbo ẹ̀ mò ń wò fúnra mi inú mi pé ẹ pè mí fídíò. ọlọ́rọ̀ bàbá o bàbá o. mo fídíò bàbá mi máa àwọn bàbá wa ọlọ́wọ́ ni wọ́n ní ṣé mo láwọn bàbá tó báyìí lè fi wọ́n àwọn kiri torí pé mo ní kí bàbá mi sọ̀rọ̀ bóòlù pé ká lólú ẹ̀ ọmọ yẹn ra wa la ní a gbọ́dọ̀ sọ fún ìjọba kan filẹ̀ ọmọ bọ̀nlé kọ́ wa kojú wọn Sunday Igboho ni mò ń sọ bàbá tó ń la ọkọ mi Igboho ni mò ń sọ ní ọ̀dọ̀ bàbá wa ní aládé gbogbo lọ́hùn inú mi dùn ẹ̀mí yóò gùn. ọmọ gbọ́dọ̀ ẹ má bínú ṣe àdúrà fún bàbá rẹ̀ bàbá mi tó bí mi gbogbo àní mo máa ń sọ yóò ní tó bá dọ́dọ̀ àwọn àgbàlagbà bí ọba àwọn tó ju ọ lọ òní nǹkan tó lè fún wọn gbogbo nǹkan tí ń bẹ ń lé ayé ó wà lábẹ́ bàtà ọba ni àwọn ìjọba ni wọ́n bà ń kẹ́jẹ́ àwọn bàbá wa ni wọ́n ní àṣẹ lọ́wọ́ ìjọba kankan ò ní àwọn bàbá wa kan ni wọ́n lu ọgbọ́n òṣèlú ni wọ́n ṣàdọ̀gbọ́n ọba ni mò ń pàṣẹ àtòsọ àtàjẹ àti gbogbo owó tó ọba ní abẹ́ ọba lọ wà tó ọba lọ lówó lọ́tọ̀ bàbá lọ gbọ́dọ̀ ní òtò bẹ́ẹ̀ tó ọba ara rẹ yóò ní wọn gbọ́dọ̀ tà fún ọ tó ọba kọ́lé yóò ní wọn wo ọba lọ lágbára ẹ̀ tó bá gbé obìnrin rẹ débẹ̀ tó bá ní mo gbẹ́sẹ̀ lé òun òbíṣẹ́ kó ìyá rẹ̀ dákọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú yìí nǹkan po tẹ́ ẹ̀ bá wá déwájú ọba ó ní bàbá mi ọlọ́njẹ rí i pẹ́ kí wọ́n ní ọba lè pẹ́ láyé èyàn kì í dẹ̀ fi tọ́ dúdú sínú ọba sọ̀rọ̀ kí yẹn bá mọ́ parí lé ayé ọlọ́njẹ kẹ́mi yóò kún láti bá lo bí 150 160 àwọn ọmọ bẹ́rẹ̀ pé bàbá mi ogun tẹ́ jà fún ayé tó ṣé ẹ wá lo díẹ̀ sí ni àbí ẹ fẹ́ mọ́ lọ lọkùnrin ni lóbìnrin nínú ilé lẹ́yìn odi tí wọ́n bá ní tiyín báwo tàbí tí wọ́n dìtẹ̀ yín lẹ́yìn ilé ọmọ làbí ọmọ pé bàbá mi yóò gùn fi ọlọ́run tó ní mí mo fi dúpẹ́ lọ́wọ́ yín mo tún fi kí yín mo dúpẹ́ orí gbogbo ìgbà gbogbo tẹ́ sí lẹ́yìn mi ni bàbá mi Olúmọ sọ fún mi ẹ̀rí péjọ tí mo lọ rẹ bàbá Olúmọ okò yín lọ́kọ́dá oní Sunday mọ́mì kan wọ́n ló ṣe rẹ bẹ́ẹ̀ alọ́ láwọn bàbá màá ké sí bàbá wa lọ́wọ́ lọ́hùn màá pa àwọn tó yẹ kí n pè á sọ fún Tinubu kó fiẹ́lẹ̀ kí ló ṣe fún o ṣe kankan ìjà wa lọ ń jàrá mo ní kábíyèsí ó ní ẹ̀ sọ ó ní láti dọ́dọ̀ lọ́wọ́ mo ní yẹsà ìmọ̀ wọn ó ní rẹ́ni lọ́bẹ̀ sọ pé tó o bá mọ̀ wọn ok bóyá kí n ọba ń sọ fóònù ó ní kò tiẹ̀ ní káwọn èèyàn rẹ kọ lẹ́tà sọ pé ó fẹ́ rí bàbá rẹ ni yóò ní kọ́ máa bọ̀ mo ní yẹ mo náà tẹ̀sí sọ̀rọ̀ mi lọ́dọ̀ bàbá òní ẹ̀hẹ́n lọ síbẹ̀ àwọn bàbá rẹ nìyẹn àwọn tí ọlọ́bọ̀ sọ fún nìyẹn pé kí wọ́n gbàgbára fún ọ kò lè fúlàní kó gbogbo nugbó ẹ̀mí yóò kún bàbá mi tí mo wá bá wá méjì ni mo tẹ̀ fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ àánú yín ni mo bá wá mo tẹ̀ fẹ́ kẹ́ gbà mí. Intercontinental ballistic missile. Ẹ bá gbà mí ọmọ ni mí nílẹ̀ ní bojú yẹ mi lè bojú yẹ láíláí níwọ̀nba tí ẹ bí mi tọ́lọ́run gbà fún mi. ajá làwọn pífù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kí wọ́n máa ń fọ́ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wá sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé kábíyèsí. We see the dramatization Ọgbàlúwa yóò dìbò. Ẹ̀kọ́ ní iye pàtó kò jẹ́. Ẹ̀kọ́ lè yé sà. Ẹ̀wù máa nà bọ̀. Ẹ bàbá o. Ó fún mi apá wọn. Aláwa rè wọlé o. Mo kí ọmọ wa Sunday Igboho ẹ káàbọ̀ sí lọ́wọ́. Mo dẹ̀ kí ẹjọ́ sọ. Mo dẹ̀ kí àwọn olùtẹ̀lé Sunday Igboho wa. Gbogbo
yín o. Kábíyèsí. Ẹ káàbọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Pé ìrìnkèrindò Sunday Igboho nígbà tó bẹ̀rẹ̀ títí dé àkókò tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀mí ẹ̀ sì wà ń bẹ̀. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan ní gbogbo Yorùbá a lè sọ pé Sunday Igboho kì í ṣe ọmọ wa ni. Ẹ ṣe kábíyèsí fọ́lọ́wọ́. Kábíyèsí o. Ọmọ wa pàtàkì jẹ ní kì í ṣe ọmọ lásán. Gbogbo ìgbésẹ̀ tó gbé ètò kọjá àjẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ní kó túbà kó túṣẹ. Adúpẹ́ fọ́lọ́run. Ìjọba náà mọ̀ pé ìgbésẹ̀ Sunday Igboho kì í ṣe fún ti ara ẹ̀ nìkan, fún orílẹ̀-èdè ti Yorùbá ni. Torí bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí ìlú, a gbọ́dọ̀ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀. Ẹ ṣe kábíyèsí o. Bí gbogbo ẹ ṣe ń lọ náà là ń gbọ́ ìrìnkèrindò náà títí tó gbà tí ẹ lọ tí wọ́n wá fi àtàkì nílé ẹ fi lọ Benin Republic títí dé Germany bó ṣe ń lọ náà la máa ń gbọ́ la máa ń kà. Inú wa sì dùn pé Sunday Igboho ó wà láyé wà láàyè. Kò sígbà tí ìlú òkè wà challenge. Tó bá ti wà challenge bá wọn ọ̀dọ́ ló máa ń jáde irú ọmọ kan bẹ́ẹ̀ ni Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ tí tẹ̀sán mo ti gbọ́, gbogbo ẹ̀ mo ti gbọ́. Arìnrìn náà kò dẹ̀ ní jèmi nìkan mi gẹ́gẹ́ bí èmi pẹ̀lú àwọn ọba tó yẹ nílẹ̀ Yorùbá a máa rìn ní ẹnu ní pàtàkì lábẹ́ kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. Ẹ ṣe kábíyèsí. Torí pé Yorùbá láti jẹ́ ẹyọ ọ̀kan, nǹkan tó bá ti a máa pòwe lọ́wọ́ mi pé nǹkan tó bá bá ojú á bá ìmọ̀ Kábíyèsí. torí ìgbà tó ń bá ojú lọ gbà yẹn àti mọ̀ pé tá a bá múra ó lè bá imú pẹ̀lú ẹ̀. Nígbà yẹn ni Sunday Igboho jáde. Ìgbà tí Sunday Igboho jáde gbogbo ìgbésẹ̀ tó gbé wọ́n fi hàn pé àwa Yorùbá àdáralẹ̀ pé a tó kọjú sí ogun tó bá kọjú sí wa. So adúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ti kọjá. Àìmọ̀ràn mi ni pé ká máa ṣe ní díẹ̀díẹ̀ ní sùúrù ló gbà ń sìn. Adúpẹ́ fọ́lọ́run pé ìjọba tó wà ń ta tó jẹ́ pé ìjọba ọmọ tiwa náà ni president wa tó wà ń bẹ̀ Bọ́lá Ahmed Tinubu. Ìta máa fi ràn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fi máa dá ìyẹn ṣe pàtàkì. Gbogbo àná la máa jọ gbégbèsè yẹn. Torí tí ò bá síbẹ̀ lè nísìnyí ibi tá a wà yóò lè máa gbogbo rògbòdìyàn tó ti kọjá náà sì lè máa tẹ̀síwájú. A rí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀ so ká sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ló túbà kó túṣẹ. Kò sígbà tí Sunday ó máa wálé ẹni ṣáà pẹ̀lú ìrọ̀rùn àláfíà. Gbogbo ìkólọ náà àdúrà wa nígbà gbogbo ìkólọ pátápátá padà. Àdẹ̀ ní fojú sunkún ẹ̀. Ò ní bàjẹ́ o. Òkè náà wà fún máa lọ. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ò ní kí wọ́n jìnnà o. Ò ní kí wọ́n ṣìnà o. Oníkàkú àríjáre mu. Buhari náà àrílò. Gbogbo ìgbésẹ̀ náà bó ṣe sọ. Díẹ̀ ló la máa sọ. Ìfọ̀ ìsinmi tó kù. Kẹ́ dá wa di Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣé ẹ káàbọ̀, ẹ pẹ̀lẹ́, gbogbo ẹ̀ náà Ọlọ́run máa dúró tì í, ẹni fẹsẹ̀ kọ́ o. Bàbá o. Yes. You will see the humility personified Igboho, who spoke extensively well. He
Sidi Kabiyesi Agbawo. And you will see that heavily loaded Koiki Media here. The only compounded egalitarianist from far away UK, the fearless nomenclature, a very powerful media guru. And the spokesman, you will see the heavily loaded Sunday Igboho there. He deliberately decided to storm our kingdom in a dramatic form. I told you the gentility of Dr. Igboho is never a coward. That is Dr. Sunday Igboho, who dramatically decided to storm over today in a dramatic form. We have to continue to respect him. The fearless Sunday Igboho deliberately decided to storm our kingdom. All our born indigenous citizens are so happy today that he eventually come as he promised. So come and see the happiness that has taken over everywhere in our kingdom, purposely because of the arrival of that heavily loaded Sunday Igboho. Together with that heavily loaded fearless Koiki Media, a very fantastic nomenclature in broadcasting. I drop my heart for you, sir. I drop my heart. We are live on our kingdom here. I know in Koiki Media, very powerful, fearless nomenclature here. Come and see our happiness as people are taking over everywhere in our kingdom, purposely because of the arrival of that heavily loaded fearless Dr. Sunday Igboho. He said everything to continue. That is Igboho. Yes, that is Igboho. Everything dramatically started changing here, and you will see all the banners fully jam-packed with all the chiefs, both women chiefs and men chiefs. They are all here. Come and see how happiness has continually taken over everywhere in our kingdom here, because of the arrival of Irato Olowomura. That is the Irato Olowomura. Flew in all the way from Norway, purposely because of Igboho. You will see the arrival of Brother Mile Loaded Olukono, the Irato Olowomura. He dramatically stormed our kingdom, purposely because of Sunday Igboho. All the chiefs, they are so happy. Come and see the psychedelic dancing system of Igboho here. Igboho meticulously dancing to the solos of Kagago Maestro in our kingdom. Yes. Igboho has decided to be changing the whole. Yes. Come and see the Tabatati on the low. Come and see the Tabatati on the low. Everywhere the Tabatati are changing here. Yes. That is Sunday Igboho. Taking over everywhere and the largest palace in Africa, purposely because of the arrival of Igboho in our kingdom today. You will see the arrival of Irato Olowo flew in all the way from Norway. That is Irato Olowo. And Sunday Igboho dramatically stormed the palace today in a dramatic form. I drop my heart for him, and I drop my heart for the dexterity of our amiable Kabiyesi of Oluwaye Odiwo. That is Irato Olowo, who flew in all the way from Norway in Oslo, dancing together with yes, Irato Olowo has begun to be changing the whole system here, all the way from Norway in Oslo. He has started changing the whole system, spraying Sunday Igboho, who has deliberately decided to be changing the whole system in our kingdom. Come and see how happiness has consequently taken over everywhere in
in our kingdom here. Purposely because of the arrival of Brother Loaded Fathers Sunday Igboho, who dramatically started dancing the Ogagago systematized phenomenon. That is Irato Olowo. Irato Olowo together with Sunday Igboho. Irato Olowo flew in all the way from Norway in Oslo. They both came to our kingdom here, where every